Fẹlá nítorí gbogbo ìgbésí ayé Fẹlá láti ìbẹ̀rẹ̀ dópin ìwọ ló ń bú Fẹlá. Ọlọ́run ò kàn sáì nípa pé bóyá Fẹlá ń wọ pátá, bóyá Fẹlá ń wọ pátá kiri àbí Fẹlá fẹ́ ìyàwó rẹpẹtẹ. Forget about ìyàwó rẹpẹtẹ. Àìmọye obìnrin ló lélẹ̀ tó bá ṣe pé ìkàlẹ̀ yín tó kù. Àìmọye obìnrin ló wà nílẹ̀ tó lélẹ̀, ta ló fẹ́ fáwọn yẹn? Ṣèbí èèyàn kan ló máa fẹ́ wọn. Forget about it. Tí kì bá ṣe pé ìkàlẹ̀ yín obìnrin tẹ́ tó kù nínú yín. Èmi máa sọ títọ́ ọ̀rọ̀. I am not a controversial prophet. Ta ló fẹ́ fáwọn tó wà nílẹ̀ yẹn? Talk to me. Ìyẹn kọ́ ni issue. Ohun tó jẹ́ issue ni kò jẹ́ ká mójútó. Tí Fẹlá ń wọ pátá kiri, Fẹlá ń mu dó kiri, it is not issue. Tó bá mú, tó bá bẹ lára mu, ọwọ́ ẹ̀ ló kún sí. Tó bá dẹ̀ mú, tó bá yí ẹ lórí, ìwọ ló dédìí ẹ. Èmi ò ní kó mu gbó. Ṣé ò ń gbọ́ mi? Ṣùgbọ́n even obìnrin náà, o bá fẹ́ 100, kò sí nǹkan tó kàn mí. Tó bá ti mọ̀ pé agbára ẹ bí, fine, lọ fẹ́ wọn. Tó bá dẹ̀ ti mọ̀ pé àwọn obìnrin tó ń fẹ́ kiri yìí, bó ṣe ń fẹ́ wọn yìí, àwọn ló máa lọ dènà ẹ níwájú Ọlọ́run pé mẹ́wàá ló fẹ́, o dẹ̀ rí wọn tọ́jú, wọ́n á dènà ẹ níwájú Ọlọ́run. Bó jẹ́ méjì lágbára ẹ ká, fẹ́ méjì yẹn, tọ́jú wọn dáadáa. Débi wípé tó bá padà kú tán, tí ó sọ fún ẹ, kò ní sí ìjà lẹ́yìn ikú ẹ. Ó tán. Ṣé wọ́n ní ìgbìnì kan? Àwọn tó lélẹ̀ nǹkan báwo ni ká ṣe ṣe wọn? Déndé èèyàn kọ́kọ́ ló máa fẹ́ wọn. Ìyẹn kọ́ ló mátà lọ́dọ̀ Ọlọ́run. Ohun tó mátà òun ni òtítọ́ tó gbélé ayé ẹ̀ ṣe. Òtítọ́ kò sí ni. Gbogbo ayé Fẹlá látòkè délẹ̀ òtítọ́ ni. Tó bá sọ báyìí òtítọ́ ni. Ó dẹ̀ mí ní ẹ̀ nínú, kì í ṣe ohun tó jẹ́ pé ẹnu ẹ̀ báyìí ètè àwọn ẹ̀ ló wà. Ohun tó ń sọ yẹn ó mí ní ẹ̀ nínú. Gbogbo tí mo sọ yẹn ohun tí mo mí ní nínú ni. Anything tó bá máa happen ni kó happen. Èmi ò bẹ̀rù ikú. Èmi torí mi ò bẹ̀rù ikú mọ́. Ikú ló ń bẹ̀rù mi tó pé kí ni? Èmi gan ti ṣetán láti kú. Ìwé kó tó yẹ pé ikú ń bẹ̀rù èmi nìyẹn. Dodo tá à ń rí. Àwọn tó kú ńkọ́. Dúdú heritage tó kú ńkọ́. Ṣèbí ìwé kan ló ti bẹ̀rẹ̀ sí lọ́ba. Tó o bá ti kú kò sí ìsinmi. Ṣé nǹkan tí mò ń sọ nìyẹn? Tẹ́ fi ń pè mí ní controversial pastor. Ṣé ìsinmi wà ni? Tó o bá ti lè kú náà kò sí ìsinmi. O máa bẹ̀rẹ̀ sí ń gbé fáìlì ẹ kiri lọ́run ni. Wọ́n máa lọ sí from department to department. Àwọn áńgẹ́lì oríṣiríṣi ló máa interview ẹ. Ló máa open àwọn case oríṣiríṣi fún ẹ. Èyí tó ṣe. Ló máa dá ẹ lẹ́jọ́. Èyí tó bá wá dá ẹ lẹ́jọ́. Àwọn tó ní ìsinmi lọ́run ṣe ń gbọ́ mi. Àwọn tí wọ́n ṣe iṣẹ́ Ọlọ́run nínú ayé yìí. Tí wọn ò bẹnu àtẹ́lu ṣọ́ọ̀ṣì. O ò lè bu ṣọ́ọ̀ṣì nítorí pastor ẹ̀. Church it is a constant thing. Pastor ẹ lè má constant but church dúró ò lè bu. Ohun tó o bá wá ṣe sínú church yẹn òun ló máa sọ̀rọ̀. Ohun tó o bá ṣe sínú mosque yẹn òun ló máa sọ̀rọ̀ fún ẹ níjọ́ ìgbéyìnde àlìkíámọ̀. Má jẹ́ kí èèyàn kọ́kọ́ máa parọ́ fún ẹ. Ọ̀rọ̀ ilé ayé ṣe rí ni mo ti ń sọ yìí. Mi ń ṣe controversial pastor. Mi ń ṣe controversial prophet. Òtítọ́ ni mo sọ fún ẹ. Kí ló tún kù fún Tinubu? Kí ló tún kù fún Ọbásanjọ́? Lẹ́yìn pé kí wọ́n tún lé ayé ṣe. Lẹ́yìn tí wọ́n bá kú tán ká lè máa sọ nípa àwọn bá ti ń sọ nípa Fẹlá Aníkúlápó. Ká lè máa sọ rere nípa àwọn bá ti ń sọ nípa bàbá wa Apostle Ayọ̀ Babalọ́lá. Ká lè sọ nípa àwọn bá ti ń sọ nípa Mósè Orímọládé. Ká lè sọ nípa àwọn bá ti ń sọ nípa bàbá STB Ọ̀jọ́fà. Ká lè sọ ohun rere nípa àwọn. Kò mátà iye ìyàwó tí Ọ̀ṣọ́fà fẹ́. Ìyẹn kọ́ ni problem. Ṣùgbọ́n ohun tí Ọ̀ṣọ́fà gbé ṣe fún Ọlọ́run nínú ayé yìí. Ohun gangan ló mátà. Ó fẹ́ ìyàwó púpọ̀. Ìyẹn kọ́ ló mátà. Ṣé mo máa ń sọ? Ṣé tó bá kàn ń sọ ọ̀rọ̀ mi lórí ẹ̀ ni mo máa ń bínú pé no. Forget. Kò sẹ́ni tó mọ̀. Ọ̀ṣọ́fà gan ò mọ̀. Èmi gan ò mọ̀. So let us go on that platform. Má ti tẹ́ kò sẹ́ni tó mọ̀. Nobody tó mọ̀. But lórí pé ó fẹ́ ìyàwó rẹpẹtẹ yẹn kọ́ ní issue. Ìyàwó èèyàn kan ló máa fà wọn náà nà. Àwọn náà lélẹ̀ ní èèyàn kan ló máa fẹ́ wọn. Èèyàn kan ló gbọ́dọ̀ fẹ́ wọn. So therefore ẹ jẹ́ ká má mẹ́nu dé rí àyẹn. Téèyàn bá lọ rape. Ṣé màá máa fọwọ́ pa lórí pé ó lọ rape? Wọ́n á sọ síta. Ọ̀tọ̀ ni rape. Ọ̀pọ̀ ni pé mo fẹ́ ìyàwó mẹ́ta, mo fẹ́ mẹ́rin, mo fẹ́ márùn. Don't let us go to that area. Rape kò ṣe gbọ́ sétí. Ó fi ipá mú èèyàn láti bá èèyàn sùn ni. Then when it happen we come out to say it. Forget about it. Forget about it.
So don't let people to deceive you. Òtítọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún ẹ. Said, I am not a controversial pastor. Tó bá lówó láti fẹ́ mẹ́ta, fine, lọ fẹ́. Ọwọ́ ẹ ló kún sí, ó lè manage ẹ ni. Ohun tó bá lè manage ni kò ṣe. Má ṣe ohun tó jẹ́ pé tó bá wá kú tán sẹ́, fáìlì ẹ̀ lọ́ máa gbé jáde fún ẹ pé òye ṣe. O fẹ́ yàwó kìíní, ìyàwó yẹn ló ń bọ́ rẹ̀ ló ń bọ́mọ. O fẹ́ yàwó kejì, òun ló ń bọ́ rẹ̀ ló ń bọ́mọ. O fẹ́ yàwó kẹta, òun ló ń bọ́ rẹ̀ ló tún ń bọ́mọ. Á tún lọ máa dókó ń ta láti lọ máa tọ́jú ọmọ tó tóbi fún ẹ. Ṣé o mọ̀ pé fáìlì ẹ tóbi gan lọ́rùn ni? Sẹ́yìn tó bá fẹ́ fẹ́, ohun tó bá fẹ́ ṣe mọ̀ pé ó kápá ẹ̀ láti ṣe. Sojú ò ní ti gbogbo wa. Gbẹ̀yìn màmá wa. Mi ì ṣe controversial pastor. Òtítọ́ ọ̀rọ̀ ni mò ń sọ. Ohun tí mo mọ̀ lè mi ṣe. Mi ò dẹ̀ ń ṣalábí. Mi ò wá tà láti tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni. Mi ò dẹ̀ kò dẹ̀ pé mo proud. Àwọn ohun tó ti ṣẹlẹ̀, experience làwa ń base gbogbo ẹ̀ lórí. Mi ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni kí n má ṣiṣẹ́. Gbogbo àwọn tó send owó sí mi pé kí n ṣiṣẹ́ fáwọn, gbogbo wọn ni mo ṣiṣẹ́ wọn. Gbogbo wọn dẹ̀ ni mò ń send iṣẹ́ wọn sí wọn. I am a prophet of God. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work. It divine me. That is what divine me. Ẹni ẹ̀mí ni mí. Wòlíì Ọlọ́run sì ni mí pẹ̀lú. Mo ní ìjọ ẹ̀mí. Mo dẹ̀ máa ń ṣiṣẹ́ ẹ̀mí fáwọn èèyàn. So that is my business. Iṣẹ́ tèmi ń ṣe nìyẹn. Mi ò dẹ̀ lò kọjá ewé àti egbò tí Ọlọ́run dá àwọn èèyàn dẹ̀ make a testimony. No matter what you are facing, nǹkan ò dá fún ẹni, nǹkan dorí kodò fún ẹni. O fẹ́ gba pépà ni, o fẹ́ gba físà ni, o lọ sílùú èyìnbó ni, o níyàwó ni, o lọ́kọ ni, ayé ẹ kò dojú bolẹ̀ ni, nǹkan bàjẹ́ pátápátá fún ẹ, o ń sick ní onírúurú àìsàn. Èyí tó o bá sọ tí n bá mọ̀ máa sọ pé mo mọ̀. Èyí tí n bá mọ̀ máa yá sọ pé mi ò mọ̀ o, kó tún tọ̀ another person lọ. Mo sì rọ́ kankan bẹ́ẹ̀. Èyí tí n bá mọ̀ ni mo máa ṣe náà. Ẹ jọ̀ọ́. I am not a controversial pastor. Ohun tá à ń sọ fún Tinubu nìyẹn pé kó tún ọ̀run ẹ̀ ṣe. Ọ̀run ló kùn pé kó tún ṣe. Anybody can die at any time. Èmi torí iná mo lè kú at any time. Ọ̀run ni mò ń tún ṣe. Gbogbo ohun torí tí mò ń sọ fún yín yìí, ọ̀pọ̀lọpọ̀ ló ti by so doing ló ti change ìgbésí ayé ẹ̀. Gbogbo tó ní nínú àkáǹtì èèyàn ló máa bẹ́ẹ̀ ná tó bá ná fún Ọlọ́run. Tó o bá fún Ọlọ́run ní owó yẹn, owó tó ní nínú àkáǹtì yẹn wá padà rí. Kò di dandan kó kó wá fún mi. Ìwọ gba ṣọ́ọ̀ṣì yẹn kọjá. Lọ ra generator fún wọn. Tó o bá ti mọ̀ pé owó tó máa kó fún wọn máa tún mú èsì jáde fún pásítọ̀ yìí, wọ́n gbàgbé kọjá. Wọn ò ní generator, ra generator fún wọn. O ní owó láti ra lẹ̀ fún church. Lọ ra lẹ̀ yẹn fún church. Jẹ́ kí church yẹn máa operate. Má jẹ́ kí wọ́n sin Ọlọ́run nínú ìbẹ̀rù. Bí pé láńlọ́ọ̀dù wá máa threaten wọn pé kí wọ́n sanwó. Ìwọ́n dẹ̀ ní owó tó lè fi ra ilẹ̀ yẹn lọ́nà 50 times. Tún ọ̀run ẹ̀ ṣe. Tún ọ̀run ẹ̀ ṣe. Ọ̀run ẹni kó tún ṣe. Tó gbogbo àwọn tó kú wọn ò kówó yẹn lọ. Wọ́n tún máa padà jìyà lọ́run ni. I am telling you. Ibì kan tó lè tún ṣe, òun ni church àbí mọ́ṣáláṣí. O rí pé wọn ò ní organ lọ́ra fún wọn, wọn ò ní jìtá lọ́ra fún wọn, wọn ò ní nǹkan tó jẹ́ pé ìwọ láìkì tó jẹ́ pé tó bá ti ń gbọ́ ó máa múnú ẹdùn níbi tó ti ń wò wọ́n yẹn, tí wọn ò dẹ̀ níyẹn lọ́ra fún wọn. Enough is enough. Ẹyẹ máa kó lọ síbi tí wọ́n ti ní 100, tí wọ́n ti ní 500, tí wọ́n tún lọ ń kó sínú store wọn tí wọn ò ní nǹkan tó fẹ́ fi ṣe. Kò ní ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Kò ní ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Àìmọye àwọn tí mi ò tiẹ̀ sọ nípa wọn nítorí pé Ọlọ́run ò rán mi sí wọn. A ò dẹ̀ rí ìgbésí ayé burúkú lọ́wọ́ wọn. Gbogbo àwọn tá a ní ìgbésí ayé burúkú tọ́lọ́run bá rán mi sí pé kí n sọ fún. Mò ń sọ fún ẹ pé kó o lè change ni. O fúnyàn lówó tán, o wá ń gbé fídíò ẹ̀ jáde lórí íńtánẹ́ẹ̀tì. You have satisfied your pride. O ti satisfy pride ẹ̀. Ìdí tí wọ́n ṣe pè yín ní 419 pastor nìyẹn. Ìdí tí wọ́n ṣe pè yín ní 419 person nìyẹn. You can be a person, you can be a pastor also. Nígbà tó fún èèyàn ní owó tán, tó ṣàánú ẹ̀ tán, ṣé o mọ iye èèyàn tèmi fúnra mi torí tí mo ti sanwó school ọmọ ẹ̀ nígbà tó wọlé. Mi ò dẹ̀ tí sanwó school ọmọ mi. Mo máa ń sọ fáwọn èèyàn bẹ́ẹ̀. Ohun kan tí mo fi train ìyàwó mi nìyẹn. A ní sùúrù jẹ́ ká ṣe yìí tán. Tá a bá ṣe, Ọlọ́run máa gbé ìṣe ẹ̀ dìde fún wa.
mi ò dẹ̀ bọ́ta kí wọ́n máa fídíò wọn kí wọ́n máa fídíò wọn pé mo sanwó skul wọn. No, mi ò ní ṣe yẹn láyé mi. O ti satisfy pride ènìyàn, báwo ló yẹ máa fúnyàn ní nǹkan tó máa fídíò wọn. Please láti ní ìlọ mo bẹ̀ ẹ́ ní Olúwa ní kí n correct ẹ tọ́jú kámẹ́rà ẹ̀ sí le fún wọn ní nǹkan tó fẹ́ fún wọn. Ìyẹn kọ́ yẹn ò ní pé kí o má gba ire ẹ̀sẹ̀ wàá gba ire níbẹ̀. Kò dìgbà tó bá kámẹ́rà ẹni tó fún ní nǹkan kó wá gbé sórí social media. Tó bá wo fídíò kan tí wọ́n wo fọ́tò kan tí mo gbé jáde, ẹni tí wọ́n fún ní nǹkan tó ń kámẹ́rà ó bojú ẹ̀ nítorí pé ó wà ashamed. Kò jẹ́ kó tó yẹn. Fún wọn ní nǹkan tó fẹ́ fún wọn, ṣe fún Ọlọ́run kó máa bá tiẹ̀ lọ. Má jọ àwọn màmá kan tó máa fún wa lówó, ṣó ń gbọ́ mi, tó máa ní ká máa pe àwọn nǹkan tí wọn ò ṣe bá mi sọ̀rọ̀ nìyẹn o. Ṣé wọ́n sì fẹ́ jẹ́ kí wọ́n fa wèrè lọ́yàn kí n tó mọ nǹkan tí mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ wọn. Ṣé wọ́n bá ti fún wọn lówó tán wọ́n wá ní ó di dandan kẹ́ máa pe àwọn lójoojúmọ́. Ó lè ṣe nǹkan fún Ọlọ́run kó jókòó tì sẹ́. Tó o bá ti ṣe mọ́kùn ẹ kúrò ń bẹ̀, bó o ṣe wá mú ọkùn ẹ kúrò ń bẹ̀ yẹn gangan ló ní èrè nínú. Ẹ fọ́ Ọlọ́run ní nǹkan ẹ tó máa ní pásítọ̀ yẹn ò lò dáadáa, ẹ wá máa ní pásítọ̀ yẹn ṣe 419. Ṣé kàkà kó wá fi di bẹ́ẹ̀ yẹn wọ́wọ́ ohun tó ní pírọ́blẹ̀mù ń bẹ bọ́ síbẹ̀ kó lọ ṣe fún wọn. Ṣọ́ọ̀ṣì yẹn ti fẹ́ wó ni lọ kọ́ fún wọn. Páànù orí ẹ̀ ti dàrú ni lọ ṣe fún wọn. Lọ ṣe múyàn lọ síbẹ̀ kó tún ṣe. Èrè pọ̀ ń bẹ gidigidi gan. Wọn ní àwọn nǹkan kan ń bẹ lọ ṣe. Táìsì wà nínú yàrá ẹ̀ kò sí táìsì nínú chọ́ọ̀chì lọ ṣe. Bẹ́ẹ̀ náà nínú mọ́ṣáláṣí. Wà bí mo ṣe ń pe ṣọ́ọ̀ṣì ni mò ń pe mọ́ṣáláṣí. Lọ ṣe. Má kọ̀kọ́ owó yẹn síbẹ̀. Má máa kọ́ ilé ògbọ́ ní nínú bíbélì nínú Matthew orí kẹfà yẹn lọ wò dáadáa. Má máa kọ́ ilé tí ikán máa padà jẹ. Ikán ló máa jẹ gbogbo wọn. Ẹni tí wọ́n gbé ilé lọ́wọ́ nígbà tó tún kú gan tó kú tó gbé ilé lọ́wọ́ gan tó wá ń ṣe bí ọba òun náà máa padà kú lọ́jọ́ kan. Ikú ló pe ohun gbogbo. Mo ń sọ tòótọ́ fún ẹ, ẹ̀rù kú ò bà mí. Ikú gan mọ̀ pé ẹ̀rù òun ò bà èmi. Ṣé o ń gbọ́ mi? Ikú ẹ̀rù ẹ ò bà mí nítorí pé èmi gan ṣetán láti kú. Ìwọ ló ń bẹ̀rù mi nítorí pé èmi gan ti sọ pé mo ṣetán láti kíni láti lọ. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Ṣebí yẹn lèmi ń sọ. Tinubu ṣe dáadáa. Fi good legacy sílẹ̀ ká lè sọ̀rọ̀ ẹ ní rere lẹ́yìn tó bá lọ tán. Gba ọmọ Yorùbá sílẹ̀ lọ́wọ́ ogun Fúlàní kó tó kú. Ọbásanjọ́ ẹ gbọ́ ọmọ Yorùbá sílẹ̀ lọ́wọ́ Fúlàní kẹ́ ẹ tó kú. Tó tẹ́ ẹ bá padà kú báyìí tí kò rí bẹ́ẹ̀ ẹ máa dọ̀run rojọ́. Ohun tí mò ń sọ nìyẹn. Gbogbo ẹ̀yin alágbára tó wà nínú ọmọ Yorùbá ẹ gbọ́ ọmọ Yorùbá sílẹ̀ kẹ́ ẹ tó lọ. Nítorí pé lọ́jọ́ kan lé kálukú máa lọ. Ó ní bí o bá lówó wa kú. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá tó kọrin yẹn. Bí o bá lọ́rọ̀ wà á lọ. Ṣé pé ọ̀rọ̀ àwọn bàbá yẹn ni mo tún sọ sí ohun tí wọ́n kọ sílẹ̀ níjọ́ yẹn sẹ́ àwa sì tún dúpẹ́ lọ́wọ́ wọn lónìí nítorí pé wọ́n ti kọ orin sílẹ̀ kó lè lọ kó lè kú a sì máa dúpẹ́ tó pé ohun rere ni wọ́n ṣe sílẹ̀. Ẹ má ṣe ìkà sílẹ̀ ohun tẹ́ ẹ bá ṣe làwa máa sọ ẹ lọ gbàgbé ẹ̀. Ọjọ́ kan àfààyè yìí sílẹ̀ asán máa láyé jẹ́. Bí o bá lówó wà kú lọ́jọ́ kan. Bí o bá lọ́rọ̀ wà á lọ lọ́jọ́ kan. Ọjọ́ kan ẹ fààyè yìí sílẹ̀. Asán máa láyé jẹ́. Ojú yẹn lọ. Ìwọ lọ wọ gámì tó kú sínú plane crash yẹn. Gbogbo owó tó kó jọ. Owó tó sọ fún láti pa àwọn èèyàn tó gbà sínú àkáǹtì èwo ló padà kó lọ. O ò mọjọ́ tí dídé máa dé. O ò mọjọ́ tọ́lọ́run máa pe kọ́ọ̀lù ẹ̀. Nítorí pé o wà mọ̀ yẹn máa lo ìgbésí ayé ẹ bẹ́ẹ̀ ni pé ní àárín ìṣẹ́jú yìí o lè padà kú. Bí mo ṣe ń lo ìgbésí ayé mi nìyẹn.
mo mọyì èèyàn tí mo pa lẹ́rìn ayọ̀ lánàá, ó ti di àná is Tuesday, èní ní Wednesday, mi ò dẹ̀ wá ta láti wá máa fídíò wọn. Mo mọyì èèyàn tí mo pa lẹ́rìn ayọ̀ níjọ́ Monday tèmi ò dẹ̀ tí ì ṣe bẹ́ẹ̀ fún ilé tèmi fúnra mi. Mo ń gbé ìgbésí ayé yẹn wípé anything ló lè ṣẹlẹ̀ o. Bẹ́ẹ̀ ni mi ò lówó nínú àkáǹtì, mi ò lówó. Ìwọ̀nba tó wà lọ́wọ́ mi náà mo tún máa kó jáde, máa lọ ná, màá wá máa dúró de ohun tọ́lọ́run fẹ́ ṣe. Ó dẹ̀ máa ń ṣe, ó máa ń ṣe débi pé ó máa yà mí lẹ́nu. Màá máa wò pé ohun tó ṣe máa yà mí lẹ́nu o bàbá, ohun tó ṣe máa yà mí lẹ́nu o bàbá, ó ná mi jẹ́ mi nù ó pa mí lẹ́rìn ayọ̀, ohun tó ṣe máa yà mí lẹ́nu o bàbá. Ṣé fọ́ kí lẹ́ ń bá kiri? Kí lẹ́ ń bá kiri? Ẹ lówó, ẹ lè kọ́ ilé iṣẹ́ tó jẹ́ kẹ́ ẹ kọ́. Ẹ ń kọ́ business center kiri, ṣe bóun lèmi ń sọ. Ẹ kọ́ ilé iṣẹ́, ẹ yé kọ́ business center kiri tẹ́ ń pè ní church. Òun lẹ fi ń pè mí wípé I am a controversial pastor. Ẹ lọ kọ́ ilé iṣẹ́. Ẹ tún wá kọ́ ilé iṣẹ́ yìí náà, owó tẹ́ ń fún wọn, ẹ fi ń gba ìrà wọn ni, ẹ fi ń gba ìràwọ̀ wọn ni, ẹ fi ń gba kádàrá lọ́wọ́ wọn ni, ẹ fi ba ayé wọn jẹ́ ni, ẹ sọ wọ́n di ọ̀lẹ. Ṣẹ́yìn náà rí ohun tí mò ń sọ? Ohun tí mò ń sọ mi ò purọ́, òtítọ́ ni mò ń sọ. Òtítọ́ yẹn ni kí ìwọ wá jókòó kó rò, ìwọ tó lówó yìí lọ́wọ́, tó lọ́lá yìí lọ́wọ́, tó ní gbogbo ẹ̀ lọ́wọ́, rò ó. Ẹ̀yin ni ẹ rò, kò sẹ́ni tó mọ̀la. Ẹ rò dáadáa. Ibì kan tí o lè fi owó ẹ ṣàánú sí, tó jẹ́ pé tó bá dé ọ̀run, inú àwọn èèyàn á máa dùn, inú àwọn áńgẹ́lì á dùn, inú Ọlọ́run gan á dùn. Òun ni mọ́ṣáláṣí àti ilé Ọlọ́run. Gbogbo ilé Ọlọ́run tó bá ti ń pèpè ibi tó ti ń sin Ọlọ́run, mosque ni o, ṣọ́ọ̀ṣì tó bá jà ti jẹ́ pé Ọlọ́run ló ń sìn bí, tó dẹ̀ rí pé nítòótọ́ òun ló ń sìn, kó má kọ̀ lọ sọwọ́ ẹnu. Tó jọ wípé tẹ́ ń kówó yín síbi tí wọ́n ti ń sọwó nù ni. Èèyàn ló ń kówó lọ sọ́dọ̀ ọ̀dọ̀ Jeremiah Ọmọ́tó, wàá ló kówó lọ sọ́dọ̀ Apostle Sulaimon, wàá ló kówó lọ sọ́dọ̀ igi ńlá Joshua. Àwọn tó ń jọ ń parọ́ pọ̀ gan, wọ́n pọ̀ tó ń ṣe fake miracle, tó dẹ̀ ní orúkọ Olúwa làwọn tí ń ṣe fake. Lówó ẹ ò ní ṣe nǹkan kan lọ́run. Ẹ kówó lọ síbi tó jẹ́ kẹ́ ẹ kówó lọ, ẹ ṣàánú síbi tó jẹ́ kẹ́ ẹ ṣàánú sí. Àwọn tó ń ra, nítorí pé a sọ wípé ṣe ó ń ra jẹ́ẹ̀tì kiri. Ṣẹ́ni tó ra jẹ́ẹ̀tì mẹ́ta, ṣé o lérò pé owó pé tẹ̀ ń dá nínú chọ́ọ̀chì ló fi rà ní? Òun náà sọ náà. Apostle Sulaimon sọ nígbà táwọn accuse ẹ̀ nígbà yẹn wípé do you think owó tẹ̀ ń dá nínú chọ́ọ̀chì tó ra jẹ́ẹ̀tì nínú o? Nígbà tó sọ ẹ́ di ọ̀lẹ tán, tó ń pín wọ́n náírà lé ẹ lọ́wọ́ nínú chọ́ọ̀chì, wọ́n máa fún ẹ 400,000, wọ́n máa fáwọn aṣẹ́wó ní 200,000. Ògo ẹ ni wọ́n gba, owó yẹn ò lè rà á. Ògo tó wà lára ẹ ló lè ra jẹ́ẹ̀tì. Ògo tó wà lára ẹ, ṣé ohun tí mò ń sọ nìyẹn tẹ́ ẹ fi ń pè mí ní controversial pastor. You won't think about it. Wọ́n ti ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́, ṣọ́ọ̀ṣì gangan ló ba ayé àwọn èèyàn jẹ́. Ó dẹ̀ mọ ohun tí mò ń sọ yìí. Wọ́n sọ àwọn tọ́lọ́run pè gangan, wọ́n sọ wọ́n donírọ́. Àwọn tọ́lọ́run ò pè, wọ́n sọra wọn di pé àwọn lọ́lọ́run pè. Ẹ̀yin náà dẹ̀ ń tẹ̀lé wọn. Lọ mójútó ọ̀rọ̀ tí mo sọ yìí. I am not a controversial prophet. I am a prophet of God sent to you to say the truth. Mi ò sọ fún ẹ pé mo mọ́, mi ò dẹ̀ sọ fún ẹ pé mi kì í dẹ́ṣẹ̀. Ẹlẹ́ṣẹ̀ ni mí, ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ kò jìnnà sí ẹnu mi. Tí n bá ti sọ̀rọ̀ lọ gbà bẹ́ẹ̀, ohun tọ́lọ́run rán mi ni mo wá sọ. Àwọn tó mọ̀ mí, ohun tí n bá sọ mí kí n bá yàn purọ́, òtítọ́ ni mo sọ jáde. Lọ tún ibẹ̀ ṣe, pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run. Mi ò bẹ́ ẹnikẹ́ni jà. Lọ tún ibẹ̀ ṣe. Gbogbo ohun tó rí pé òun dáwọ́lé nínú ayé yìí tó jẹ́ pé tó bá kú tán, ó máa padà lọ fún ẹ wàhálà lọ́run. Lọ mójútó kíákíá. Ohun tọ́lọ́run ní kí n sọ fún ẹ. Mi ò bẹ́ ẹnikẹ́ni jà. A ò bá ìjọba jà. A kàn ń sọ wípé ohun tí wọ́n ń ṣe fún wa ò dá ni. A ò bẹ́ ẹnikẹ́ni jà. Ohun tí wọ́n ń ṣe fún wa ò dá là ń sọ fún wọn. Ṣé nǹkan tí bàbá wa Sunday Igboho lóyè Igboho sọ ni tẹ́ ẹ fẹ́ pàdánù tí kì bá ń ṣe Ọlọ́run? Àwọn kan tí ẹ ní kí n ṣe Ọlọ́run ò sí lẹ́yìn Sunday. Tọ́lọ́run ò bá sí lẹ́yìn Sunday Igboho, ṣé òun á lọ wà níbi tó wà léni?
bàbá ò ní pọ́blẹ́mù, ọkàn bàbá balẹ̀. A ò kàn fẹ́ sọ ọ̀rọ̀ bàbá níta mọ́ ni. Ṣùgbọ́n tákòkò bá tó ṣẹ, ẹ̀yin náà rí. Ẹ ṣé ẹ̀ kíní ìdọ́dọ̀ Tinubu tó bá gbọ́ bóyá ó máa yí padà. Dúdú heritage ti kú bó ṣe lówó tó máa kú ní ìjọ kan. Everybody máa lọ. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan, mo máa kú ní ìjọ kan. Ṣùgbọ́n tá a bá ṣe sínú ayé yìí, ṣé ń gbọ́ mi? Tá a ṣe sínú ayé, tá a ṣe làwọn èèyàn máa rò. Ohun tó o bá wá ṣe fún Ọlọ́run báyìí, òun ló máa lọ dódì ẹ̀ lọ́run. Tó máa fi dájú ẹ̀ náà lọ́rùn. Ẹ sọ fún Ọbásanjọ́, gbogbo àwọn tí mi ò mọ orúkọ ẹ̀, Fẹ́mi Fálànà tó jẹ́ lọ́ọ̀yà, tó yẹ pé ẹjọ́ lọ́kàn ń rò kiri. Ẹ gba àwọn èèyàn yín sílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní, ẹ gba àwọn èèyàn yín sílẹ̀ lọ́wọ́ ebi. Ẹ jẹ́ kí inú Ọlọ́run dùn. Ẹ jẹ́ kí Yorùbá nation wá sáyé. Ẹ jẹ́ kó wá sáyé, kó lè kálukú máa lọ lọ́nà tí ẹ mú ohun tí mò ń sọ. Ẹ ò kàn fẹ́ òtítọ́ ni, tó kò òtítọ́ korò. Òtítọ́ korò. Ẹ mú ohun tí mò ń sọ, òtítọ́ korò. Òtítọ́ korò. Ẹ já wa sílẹ̀, ẹ jẹ́ ká lọ. Ó wà lọ́wọ́ yín. Gbogbo yín pásọ̀ tẹ́ ti jẹ́ dodo, tẹ́ ò lè sọ dodo. Ẹ jáde. Mi ò bá yín jà. Mo kàn sọ òtítọ́ tọ́lọ́run ní kí n sọ fún yín. Mi ò bá yín jà. Mi ò ń ṣe ọ̀tá yín. Ohun tó lúwadé, ohun tọ́lọ́run pè wá fún, tẹ́yìn ò ṣe yẹn, òun lèmi ń ṣe. Ẹ jẹ́ ká sọ òtítọ́ lọ́lọ́run ṣe pè wá. Ká rí ohun tó ń bàjẹ́, ká ní kíní yìí ò dáa. Òun lọ́lọ́run pè wá fún. Tó tá ṣe jẹ́ wòlíì ni, tá ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ẹ̀yin lẹ ò sọ. Òun lèmi ń sọ, tẹ́ fi ń pè mí ní controversial pastor. Ẹ lọ tún bẹ̀ ṣe. Mo bẹ̀ yín pẹ̀lú ìmísí Ọlọ́run. A rán mi sí yín lálẹ́ yìí o. Mo ti jíṣẹ́ tọ́lọ́run tó rán mi lálẹ́ yìí. This will be the part 3 of wípé you are calling me a controversial pastor, which I am not. I'm just saying the truth of what God sent me to you. Have a wonderful day. Okay, màmá wa tó wà ní UK, tẹ́ wà l'Amẹ́ríkà, Canada, ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, gbogbo yín pátá tẹ́ wà ní gbogbo àgbáyé, tẹ́ ń fojú ayọ̀ wò wá mọ́ kí ẹ ṣíà ẹ jẹ́ ó débi tó jẹ́ kó dé. Tó o bá débẹ̀, kíní yẹn ò lè ṣiṣẹ́. Ó ìgbà tẹ́ bá ṣí ẹ̀ tó débi tó jẹ́ kó délẹ̀ tó máa rí i pé ó máa ṣe ohun tó jẹ́ kó ṣe. Ó lè yí wọn lọ́kàn padà. Tí mo ti bẹ Ọlọ́run tó rán mi pé ohun tí mò ń sọ lálẹ́ yìí tó ní kí n wá sọ lóru yìí, jẹ́ kó yí àwọn èèyàn yìí lọ́kàn padà. Kó sọ ohun tẹ́ mú wá sáyé. Kó sọ ohun tí mo mú wá sáyé. Bí mo yín sọ́nà ni mò ń sọ tara mi. Mi ò sọ ti ẹnìkan. Kó sọ ohun tí mo mú wá sáyé. Irú bí mo ṣí àti mo jókòó lé lórí. Tí mo jókòó lé lórí, wàláì kò ní bá mi lọ sọ́run. Ṣé má waste time rẹ̀. Ẹ yé kó pàǹtí jọ kẹ́lẹ̀ ń kọ́lé. Kẹ́lẹ̀ ní estate kiri. Kẹ́lẹ̀ ní mọ́tò kiri. Kẹ́lẹ̀ ní plane kiri. Mo bẹ̀ yín. Ẹ yé kó kiri. Ohun tó o bá ti lè máa ṣe tó jẹ́ pé ó ṣe ń ṣe yẹn, àwọn kan ò rí ṣe, ó dẹ̀ ní wọn lára. Ẹ tún fìyà jí àwọn èèyàn yẹn, mọ́wọ́ yín kúrò bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin DSS tẹ́ ń pààyàn kiri, ẹ̀yin ọlọ́pàá tẹ́ ń pààyàn kiri, ẹ mọ́wọ́ yín kúrò bẹ́ẹ̀. A rán mi sí yín. Nítorí ní ọjọ́ kan ẹ máa kú o. Ìdájọ́ ló kù. Gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ ń pààyàn kiri, gbogbo ẹ̀yin DSS tẹ́ lọ́ mọ́ àwọn èèyàn tó ń sòtítọ́ kiri. A rán mi sí yín o. Gbogbo ẹ̀yin FCC tẹ́ lọ́ mọ́ àwọn èèyàn tó ń sòtítọ́. A rán mi sí ọ. I am telling you. Ohun tó ń ṣe kò tọ́. A rán mi sí gbogbo yín pátá. Ẹ lọ mójútó tó pé kò sẹ́ni tí kò ní kú. Bẹ́ẹ̀ bá pa mí lénìí, ẹ̀yin náà máa kú lọ́la. Kò sí báyé fẹ́ ṣe. Adẹ̀ṣe máa pàdé ní ìjọ ìgbéyìnde àlìkíámọ̀. Tájọ́ máa fojú ríra báyìí pé ìwọ ló pa mí o. Ó dàbọ̀. Ṣíà ẹ̀.